Gbogbo ayé yín ayọ̀ ni ó máa kú. Àwa fi ìlú ilé yín lọ́wọ́ ìlú Ìlòdè. Yóò máa gbòòrò sí i. Yóò máa túbà, yóò máa túṣe. Ọlọ́run ka àwọn ọmọ yín yẹ. Nígbà tí ó ṣe rere nínú ìlú Ìlòdè. Bẹ́ẹ̀ ni ó ṣe rí. Gbogbo igi kálukú bá nàgà sí ọ̀nà ó máa là. Láti ìlú àti títí láéláé. Lẹ́ni fún ayẹyẹ ìwúyè kábíyèsí olódè ìlú Ìlòdè Ọ̀pẹ. So àdúrà mi sọ́nà ni pé Ọlọ́run yóò mọ̀ tọ́ kábíyèsí sọ́nà o. Kò ní ṣìrìn, kò ní ṣiṣẹ́, kò ní sí ọ̀rọ̀ sọ. Ọlọ́run yóò mọ̀ tọ́ ìṣiṣẹ́, yóò fún ní ọgbọ́n àti òye. Yóò jẹ́ ju ara wa lọ. Orúkọ mi ni olóyè Fẹ́mi Adéwùmí Fátúlù. Èmi ni olú ọmọ tìlú Ògọ̀pẹ̀. Ọ̀rẹ́ tímọ́tímọ́ ni mi àti kábíyèsí. Ní 1985 ìgbà tí mo ṣe president student union, kábíyèsí ni vice president ní 1985. Ìgbà tí mo ṣe vice president the whole community president, kábíyèsí ni assistant secretary ní. So àti kékeré òun láti jọ ṣe ọ̀rẹ́. So èní tó lọ sọ di kábíyèsí ó jẹ́ ìdùnnú ọkàn bí. So ọlọ́ọ̀ba á fún ní ìgbà títí ẹ̀ á lò dáadáa. Ọlọ́dẹ̀ fún ní ẹ̀mí gígùn, ìgbà tí ẹ̀ ìgbà arójú ìgbà aráyè. Ẹ ṣeun. Fẹ́mi Adéwùmí Fátúlù. Àwọn tó wá wò kọsẹ̀ wò kọlu wọn ó padà délé lórúkọ Jésù. Èmi tó sọ̀rọ̀ Ìlòdè torí àdàdà ó gbàdúrà fọba yóò jẹ̀gbó yóò jẹ̀tọ́ kò ní dáàmú ayé ò ní mú kò ní kọsẹ̀ kò ní kọlu kò ní kábàámọ̀ lórí ọmọ lórúkọ Jésù. Ọlọ́run fàyè balẹ̀ rẹ̀ àmín.